wàhálà Atiku pín PDP sí méjì. Ògiri tó bá fẹ́ wó kò gbọ́ fífi igi rọ̀ o. Bí ògiri bá ti ṣe tán tí yóò wó lulẹ̀, igi tí bàbá onílé bá fi rọ̀ ọ́ kì í lè dá a dúró. Bí nǹkan ti rí fún wọn nínú ẹgbẹ́ PDP rèé o. Ó jọ pé àwọn kan ti kọ̀wé ẹ̀ pé ẹgbẹ́ náà yóò wó gbà dandan ni. Àti pé gbogbo ìgbìyànjú láti gbé dìde nì bí ẹni tó ń yín gbàdo sẹ́yìn igbá ni. Ó dàbí pé PDP ti fìdí jálẹ̀, ó di erin lákàtàbú, erin tó ṣubú tí kò lè dìde. Bí kinní kan bá wà tí Atiku Abubakar ṣe, ó fi àjùlọ àti àgbà hàn gbogbo àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ náà báyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ sáré wá nítorí yóò ti pín ẹgbẹ́ ọ̀hún sí méjì lọ́gbọọgba. Àwọn kan tilẹ̀ ń sọ pé kì í ṣe ọgbọọgba ló pín ẹgbẹ́ náà sí. Wọ́n ní àwọn tó ń kó kúrò nínú ẹgbẹ́ náà yóò ju àwọn tí wọ́n kù níbẹ̀ lọ. Ìdí sì ni pé àwọn àgbààgbà tí wọ́n jọ dá ẹgbẹ́ náà sílẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni Atiku ti já kúrò nínú PDP báyìí. Gbogbo wọn sì ti ṣèpàdé, wọ́n ní àwọn yóò kúrò nínú PDP lóòótọ́. Àwọn ń lọ sínú ẹgbẹ́ tuntun tí wọ́n ń pè ní ADC, African Democratic Congress. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n lẹ́nu nínú òṣèlú PDP láti ilẹ̀ Haúsá ni wọ́n wà níbi ìpàdé tí wọ́n ṣe ní Transcorp ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 1 oṣù keje ọdún 2025 yìí. Ó sì pẹ́ tí ẹsẹ̀ àwọn èèyàn ńláńlá inú PDP ti pé bẹ́ẹ̀ yẹn rí, pàápàá àwọn tí wọ́n wá láti ilẹ̀ Haúsá. Ìpàdé tí a ń sọ yìí, bó tilẹ̀ jẹ́ pé Atiku wà níbẹ̀ o, David Mark ló ṣe alága ìpàdé náà. Bí èèyàn bá mọ David Mark yóò mọ̀ pé ẹja ńlá ni nínú PDP nítorí wọ́n jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà ní 1999 ni. Òun sì ni aṣòfin àkọ́kọ́ sẹ́nẹ́tọ̀ tó wá láti gúúsù Benue South. 20 ọdún gééré ló sì wà nílé ìgbìmọ̀ náà. Láàárín ẹ̀ ló sì ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí, Senate President, láti 2007 títí di 2015. Kó sì tó dìgbà yẹn ló ti ṣe gómìnà ìpínlẹ̀ Niger ní 1984 sí 1986. Ọ̀kan nínú àwọn ọmọ Ibrahim Babangida sì ni nígbà tí ọkùnrin sọ́jà ńlá náà ń ṣe olórí ìjọba ológun. Nítorí bẹ́ẹ̀, David Mark kì í ṣe èèyàn kékeré nínú ìtàn Nàìjíríà àti nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àmọ́ Atiku ti wọ́ ọ mọ́ra o. Lára àwọn tí wọ́n tún wà nípàdé náà ni Aminu Tambuwa. Bẹ́ẹ̀ òun náà kì í ṣe èèyàn kékeré nínú PDP. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ni láti 2003. Ó sì di olórí ilé ìgbìmọ̀ náà ní 2011 títí di 2015. Kó tó wá di gómìnà ìpínlẹ̀ Sokoto láti 2015 títí di 2023. Láti 2023 ló sì ti wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà bíi sẹ́nẹ́tọ̀. Tambuwa ni ẹni tó ṣe Nyesom Wike pa tí kò jẹ́ kó borí Atiku nígbà tí wọ́n ń dìbò abẹ́lé láti yan ẹni tí yóò dupò ààrẹ lórúkọ PDP ní 2022. Òun náà ti darapọ̀ mọ́ àwọn Atiku, ó sì kó gbogbo àwọn èèyàn pàtàkì inú òṣèlú ìpínlẹ̀ Sokoto wá síbẹ̀ ni. Òun náà wà nípàdé ọjọ́ Ìṣẹ́gun yìí o. Bẹ́ẹ̀ náà sì ni àwọn gómìnà àtijọ́ míì bíi Imoke ti Cross River, Babangida Aliyu ti Niger, Gabriel Susman ti Benue àti Sam Egu ti Ebonyi. Olórí àwọn obìnrin fún ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Josephina Nini náà wà níbẹ̀ o, àti sẹ́nẹ́tọ̀ Ben Obi pẹ̀lú ẹni tó ṣe alága PDP gbẹ̀yìn kí nǹkan gbogbo tó wá dàrú báyìí, ìyẹn Uche Secondus. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn yìí ló kó àwọn èèyàn wọn ní PDP lẹ́yìn. Ohun kan tí wọ́n sì fẹ́nu kò sí ni pé PDP làwọn o. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé kinní náà ti ju ara wọn jù. Ó wá ṣe jẹ́ lọ́jọ́ kejì tí àwọn kan nínú PDP yìí jókòó parí ìjà náà ni Atiku tún kó àwọn igi ńláńlá míì wọ̀nyí jọ. Àti pé nínú àwọn tí wọ́n lọ sípàdé tí wọ́n ṣe nílé ẹgbẹ́ PDP yìí náà tún wá sípàdé tàtíkù yìí. Èyí tó fi hàn pé àwọn tí wọ́n wà nípàdé Atiku yìí, àwọn aṣáájú PDP ní gbogbo wọn. Ohun tó tún ṣe kókó ni pé níbi ìpàdé yìí ni wọ́n ti pinnu pé inú ẹgbẹ́ òṣèlú ADC làwọn ń lọ. Ṣé wọ́n ti fẹ́ fi orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun kan sílẹ̀ tẹ́lẹ̀, ìyẹn All Democratic Alliance, àdá tí gbogbo ìlú sì ti ń rọ́ kẹ̀kẹ́ pé àwọn El-RUFAI pẹ̀lú Atiku ti kọ orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n ń fẹ́ lọ sínú ẹ̀ síta.
wọ́n sì ti gba fọ́ọ̀mù láti fi orúkọ ẹgbẹ́ náà sílẹ̀. Àmọ́ ó jọ pé ẹnìkan ti sọ fún wọn pé eré tí wọ́n ń ṣe yìí o eré egéle ni o, pé àjọ INEC lè má fi orúkọ ẹgbẹ́ náà sílẹ̀. Wọn yóò kàn máa yí wọn sébè, wọn yóò máa yí wọn sí poro títí tí ọjọ́ yóò fi lọ tán ni. Ohun tí gbogbo wọn ṣe rọ́rí padà nìyẹn. Wọ́n ní inú ADC làwọn yóò lọ. David Mark ni yóò sì ṣe alága àwọn lọ́hùn-ún. Sule Lamido, gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ náà wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni alukoro PDP tẹ́lẹ̀ Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn àti akọ̀wé sárépẹgbẹ́ PDP Austin Akobundu. Gbogbo wọn pátá sáà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Ó sì jọ pé wọ́n ti pinnu ibi tí àwọn ń lọ, inú ADC ni. Ọ̀rọ̀ kúkú tilẹ̀ ti dójú ẹ̀. Ohun tó bá ṣojú ìlú kò farasin mọ́ ni. David Mark ló sọ̀rọ̀ níbi ìpàdé wọn yìí. Nígbà tó sì ń sọ̀rọ̀, níṣe ni gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ PDP yìí dúró tì í láti fi hàn gbogbo ayé pé ẹ̀yìn ẹ̀ làwọn wà, iṣẹ́ tí àwọn rán ló ń jẹ́. Bí Mark sì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló ti ní kò sí ohun tó gbé irú òun jáde ju pé àwọn àtọ̀húnrìnwá kan ti wá ba ẹgbẹ́ PDP tí àwọn dá sílẹ̀ jẹ́ lọ. Àti pé bí àwọn bá ní kí wèrè ṣe òkú ìyá ẹ̀ bó ṣe wù ú, àfàìmọ̀ kó má máa sún jẹ lójú gbogbo ayé níbẹ̀. Ó ní ohun tó jẹ́ kí ọ̀rọ̀ PDP túbọ̀ rí bó ṣe rí yìí ni pé ìjọba APC àti àwọn tí wọ́n ń ṣe olórí ìjọba náà pẹ̀lú àwọn ọmọ àlè PDP kan wọ́n ń lo agbára ìjọba àpapọ̀ láti fọ́ PDP. Mark ní bí ilé bá fẹ́ wó, ọlọ́gbọ́n gbọ́dọ̀ mọ bí yóò ti sáré jáde, nítorí tó bá wà láàyè ni yóò lè padà tún ilé náà ṣe. Ìyẹn sì sàn ju kó jókòó sínú ilé ọ̀hún kó kú síbẹ̀ lọ. David Mark ní nítorí èyí lòun ṣe ń pe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ PDP láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájọṣepọ̀ yìí kí àwọn lè rí ìmísí tuntun fi sínú ẹgbẹ́ PDP tàwọn náà lẹ́yìn tí àwọn bá ti dìbò tí àwọn sì gbàjọba. Ó ní kí gbogbo ẹgbẹ́ olóṣèlú tó kù tí àwọn jọ fẹ́ ṣe àṣepọ̀ yìí kí gbogbo wọn máa bọ̀ pẹ̀lú ìfẹ́ ni o, kí àwọn sì wà níṣọ̀kan, nítorí tí kò bá sí ìṣọ̀kan tó lágbára àwọn ò lè gbàjọba bí àwọn ti fẹ́. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èèṣòpè ni o, kì í ṣọ̀rọ̀ ẹnìkan, pé gbogbo àwọn tí àwọn jọ ń ṣe àṣepọ̀ náà ni wọ́n gbọ́dọ̀ gbé ètò kalẹ̀ lórí bí àwọn yóò ṣe borí lásìkò ìdìbò tó ń bọ̀ náà, torí iṣẹ́ gidi ńlá kan tó wà níwájú àwọn nìyẹn. Àwọn gbọ́dọ̀ lé àwọn tí wọ́n ń ṣèjọba yìí lọ ni. Wọ́n ní àfi kí àwọn lé Tinubu àti ìjọba rẹ̀ lọ, nítorí gbogbo ohun tó yẹ kó fi hàn pé ìdàgbàsókè wà nílùú gbogbo ẹ̀ ni kò sí níbẹ̀. Ohun táwọn ọmọ Nàìjíríà sì ń rí ní ìṣẹ́ àti òṣì tó ń bá wọn fínra. Mark ní lójú ẹsẹ̀ làwọn yóò fòpin sí eléyìí, nítorí ẹ̀ làwọn sì ṣe fẹ́ gbàjọba. Ṣé ní tòótọ́ láti ìgbà tí Uche Secondus ti fi ipò alága PDP sílẹ̀ ní 2021 tí Wike sì ń lérí pé òun lòún yọ kúrò nípò náà, kò sí àlàáfíà kan nínú ẹgbẹ́ náà títí dòní. Ojoojúmọ́ ìjà ni. Nígbà tí agbára sì bọ́ sí ọwọ́ Wike nínú ìjọba tó wà lóde yìí, tó sì hàn pé ọ̀nà tí yóò fi tẹ PDP rì lókù tó ń ṣán, Atiku àti àwọn kan múra láti fi ẹgbẹ́ náà sílẹ̀ fún un. Pàápàá nígbà tí Atiku mọ̀ pé yóò ṣòro kí òun dúró sí inú ẹgbẹ́ náà di ohun tó wu òun láti dà, ìyẹn ààrẹ Nàìjíríà. Níbi tí òun àti àwọn El-RUFAI àti Peter Obi ti tún bẹ̀rẹ̀ àjọṣepọ̀ tuntun nìyẹn. Nítorí wàhálà tó ń lọ nínú ẹgbẹ́ PDP àti bí àwọn kan ti bẹ̀rẹ̀ ìbínú burúkú sí ìjọba Tinubu, ẹgbẹ́ alájọṣepọ̀ náà bẹ̀rẹ̀ sí lórúkọ. Èrò sì ti ń pọ̀ nínú ẹ̀ ju báwọn aráàlú pàápàá ti rò lọ. Bí ẹgbẹ́ alájọṣepọ̀ báyìí bá fẹ́ di nǹkan kan nínú ìjọba, àfi kí wọ́n ní ẹgbẹ́ òṣèlú tiwọn. Ohun tí wọ́n ṣe kọ́kọ́ fẹ́ wọ inú ẹgbẹ́ SDP nìyẹn. Àmọ́ wọn kò lè dúró nínú ẹgbẹ́ náà nítorí àwọn tọ̀hún kò ṣetán láti gba àlejò wọn. Nígbà náà ni wọ́n ronú ADC. Àmọ́ kò jọ pé ọ̀rọ̀ yẹn náà fẹ́ tètè yanjú. Ohun tó jẹ́ kí àwọn náà lọ dá ẹgbẹ́ òṣèlú tuntun sílẹ̀ rèé. Pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n dá sílẹ̀ yìí, ìyẹn àdá, wọ́n mọ̀ pé kò sí ohun tí àwọn kò lè gbé inú ẹgbẹ́ náà ṣe. Àfi ti pé àwọn èèyàn náà tún bá ara wọn sọ̀rọ̀. Wọ́n ní kí àwọn má fi iná sí orí òrùlé sùn o. Ẹni tó ń fojú burúkú kó ni mọ́lẹ̀ lọ́sàn-án gangan, kò sí ohun tí irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣe fún ni bí ojú bá pòfírí o. Wọ́n ní kí àwọn má gbójúlé INEC tó ń ṣiṣẹ́ lábẹ́ àwọn Tinubu o, nítorí tí àwọn bá gbójúlé wọn, wọn yóò yẹ àwọn gbálẹ̀ gbẹ̀yìn ni.
wọ́n sì lè má fún àwọn ní ìwé àṣẹ láti di ẹgbẹ́ òṣèlú bọ̀rọ̀, tàbí kó jẹ́ ìdìbò kù fẹ́ẹ́rẹ́ jógí ni wọn yóò ṣẹ̀ṣẹ̀ fún àwọn. Ohun tó jẹ́ kí wọ́n túbọ̀ bá àwọn aláṣẹ ẹgbẹ́ ADC sọ̀rọ̀ rèé, tí wọ́n sì fẹ́nu ọ̀rọ̀ tì síbi tó dáa. Ìyẹn ló ṣe rọrùn láti fi David Mark ṣe olórí àṣepọ̀ yìí, tí gbogbo wọn sì ní ẹgbẹ́ òṣèlú ADC yìí ni àwọn yóò lò. Níbẹ̀ ni ọwọ́ àwọn ti lè tẹ ohun tí àwọn ń wá gan-an. Ohun tí àwọn aṣáájú ẹgbẹ́ alájọṣepọ̀ yìí wí báyìí ni pé àwọn ọmọ Nàìjíríà kò tí ì rí nǹkan kan o, pé eégún ni wọ́n rí tó kọjá lọ, orò ń bọ̀ lẹ́yìn, pé ọ̀pọ̀ àwọn gómìnà ni yóò sì wá sínú ADC tí àwọn fẹ́ ṣe yìí. Bẹ́ẹ̀ làwọn aṣòfin, nítorí nígbà tí yóò bá fi di ọdún tó ń bọ̀, yóò ti hàn sí gbogbo èèyàn pátápátá pé ẹgbẹ́ ADC ni yóò gbàjọba Nàìjíríà. Kò sì sí kinní kan tẹ́nìkan yóò lè ṣe sí i. Bẹ́ẹ̀ làwọn olórí ẹgbẹ́ náà wí o. Àmọ́ gbogbo àwọn APC pátá títí dórí àwọn aṣáájú wọn, ohun tí àwọn ń wí ni pé àti Atiku àti David Mark ni o, àwọn tó ti rẹ̀ tí wọ́n mí hẹlẹhẹlẹ níbi eré ìje ni. Ẹni tó fẹ́ fún wọn lómi mu ni wọ́n ń wá. Kò sì sí ẹni tí yóò fún wọn lómi mu. Àárín méjì yẹn náà ni wọn yóò yanjú sí bí èéfín. APC náà ni yóò sì máa ṣèjọba ẹ̀ lọ. A ṣe pé ìtàdógún kù sí dẹ̀dẹ̀, ọjọ́ ẹlẹ́yà súnmọ́lé, bí ikún ló wá lóko ni, bí tàkúté ni, ó dìgbà náà, ojú gbogbo wa ni yóò ṣe. Ọláìwọlá alága ló sáré yẹ ìpàdé àwọn Àtíkù yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.